Èrè pípé èèyàn sínú okòwò ọ̀la Bitoken òun ni. Tó bá ti tẹ Bitoken app ẹ tó ti lóòdù tán, sórí ìsàlẹ̀ níbi tí tíìmù wà yẹn àti earn, àwọn iṣẹ́ takuntakun wà bẹ́ẹ̀ tó o máa ṣe. Wàá tẹ tíìmù. Tó bá ti tẹ tíìmù yẹn, wàá sún sókè. Box àkọ́kọ́, box kejì, wàá tẹ̀ ẹ́. Ibẹ̀ ló ti máa kọ́kọ́ claim commission lórí gbogbo àwọn tó mú wọlé tó ń lo líǹkì tiẹ̀. Ibi tó ti máa kọ́kọ́ claim gbogbo ẹ nìyẹn. Tó bá kúrò ńbẹ̀, padà tẹ tíìmù yẹn. Tó bá ti padà tẹ tíìmù, box kẹrin, last box nísàlẹ̀ yẹn, third level rebate commission, tẹ̀ ẹ́. Gbogbo àwọn èèyàn, iṣẹ́ tí gbogbo àwọn èèyàn tiẹ̀ tán register sábẹ́ tán ṣe, ibẹ̀ ni gbogbo commission yẹn wà. Wàá tẹ̀, wò ó sìn, 374,000 reward point ní gbogbo iṣẹ́ tán yìí mo claim ń sìn. Wàá dẹ̀ tẹ claim yẹn lẹ́ẹ̀kan ṣo. Ó ti yé ẹ. Kúrò ńbẹ̀, lọ sí under earn. Under earn yẹn, 20 videos ló wà ńbẹ̀, 30 seconds lẹ́yọ kọ̀ọ̀kan. Tó bá ti gbà tán, wàá claim gbogbo fídíò yẹn. Tó bá ti wo gbogbo fídíò yẹn tán kọ̀ọ̀kan, ṣẹ̀ wàá tẹ claim all. O ti rí gbogbo fídíò yẹn ni. Lẹ́yìn tó bá ti tẹ claim all, ó ti yẹ 21,000 reward point again. Òun nìyẹn. Tó bá wá wò ó, à ń lọ sí under wallet nìyẹn. Tó bá ti débi wallet, wo iye tó jẹ́. Tẹ́lẹ̀ $1,038 ló wà ńbẹ̀. Tó bá yọ kúrò, wàá rí pé iṣẹ́ bíi $26 ni mo claim lórí pé èmi kọ́ mo ṣe o. Ó ti rí. Kò jù bẹ́ẹ̀ lọ. Pé èrò sí kínní látọ̀dọ̀ ọwọ́ náà kó lè rí owó ṣe. Tàbí kó tún ra Bolt. Bó dẹ̀ jẹ́ Bolt ni kò ra Bolt. Wàá rí pé èmi bí mo ṣe lérò tó, mo tún ṣe ra Bolt. Òun nìyẹn. Kò jù bẹ́ẹ̀ lọ. Àlàáfíà fún ẹ.